Amúkún ẹrù ẹ̀ wọ́ olókè lẹ̀ ń wò ẹ̀ wò sàlẹ̀. Ẹ kú dédé àsìkò yìí jàre ní gbogbo ibikíbi tí bá ti ń láǹfààní láti máa wo ìkànnì yìí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé, I mean first time of you láti máa wo ìkànnì yìí, ìkànnì Lovers Arenas TV ìkànnì tó já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ẹgbẹ́ rẹ̀ ohun ọ̀rọ̀ àmàgbò kan níbẹ̀ táwọn olè bá máa pè ní notification bell bá mi tẹ̀ láìkí fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí nítorí pé gbogbo ìgbà tí àwọn ìtàn bá ti ń jáde lórí ìkànnì yìí ọ̀rọ̀ láǹfààní láti máa wò ó. Ọba aládé kan rèé tó tú pẹ̀pẹ́ ọ̀rọ̀ kan sílẹ̀, ẹ sì mọ̀ pé mi ò fẹ́ láti máa fi àkókò wa ṣòfò. Ọba aládé yìí máa sọ̀rọ̀ mo wá rò nínú ọkàn mi pé àbájọ àwa sọ wípé dádì mi K1 the ultimate wípé wọ́n ń claim fún ọba. Lákọ̀ọ́kọ́ náà nígbà tí mo wo fídíò yìí tí mo wò délẹ̀délẹ̀ báwo lọ́kàn mi wípé ẹ mú ìwọ̀n ìpè bí ẹ ṣe àwọn rituals ẹ kẹ́ ṣe fún ẹ ṣe fún ẹ fi jẹ olórí ọmọọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Ó máa wá ń kọrin ní ojúde ọba ní ọdọọdún. Ẹ sì yẹ̀ wò ẹ béèrè pé ibo nílé bàbá ẹ̀, ta ni ẹ̀gbọ́n ẹ̀, fọ́tò bàbá ẹ̀ dà. Arákùnrin sì ń claim pọ̀ ọmọọba lòun. Ó lọ sí fámìlì kínní fámìlì kejì ń sìn àlè lọ wípé ẹ ò mọ̀ rí. Ẹ má bínú gbàtẹ́ fi mú wọ ìpè bí yẹn ta wá ní ẹni tó dúró bí bàbá àbí bí olórí ẹbí nígbà tí arákùnrin fi wọ ìpè bí torí pé kò yé mi o because lójú tọ̀dọ̀ mi ó ti ń súnmọ́ ojú kòkòrò máa tẹnu jẹ because kò tẹ̀lé yé mi kò yé mi tó fi wá di wípé ẹ má bínú o wípé kò wá sí àgbàlagbà kankan tó lè dìde dúró wípé arákùnrin tá à ń wọ ìpè bí pé ó fẹ́ jẹ olórí àwọn ọmọọba Ìjẹ̀bú yìí báwo ni ìran ẹ̀ ṣe jẹ́, ibo ló ti ṣẹ̀ wá, ta ni bàbá ẹ̀, tó bá yẹ pé bàbá ẹ̀ ti kú ibo ni wọ́n sin bàbá ẹ̀ sí nílẹ̀ Ìjẹ̀bú, àwọn fámìlì mélòó ló mọ̀ nílẹ̀ Ìjẹ̀bú, ibo ló ti wá gangan ní ilẹ̀ Ìjẹ̀bú. Àbèrè o wọ́n á ń kọrin fún wa à ń sọ̀dí wùkẹ̀wùkẹ̀ and I'm sure pé wọ́n máa fún wa lówó náà. Ọba yìí wá jáde ó wá sọ ọ̀rọ̀ kan mo ṣe alábàápàdé fídíò yìí ní ibì kan ni bí ọba yìí ṣe wá sọ̀rọ̀ mo wá rò wípé ojú mi kan kọ́ ni ó wò ó etí mi sì nìkan kọ́ ni yóò gbóhun tọ́ba yìí sọ. Ó dáa ẹ̀yin tọ̀dọ̀ mi ẹ jẹ́ kí n play fídíò yìí fún yín kẹ́yìn náà gbóhun tí ọba yìí wí. Kò wá ń ṣe ọ̀rọ̀ Àwùjalẹ̀ nìkan ṣe lọ́ba yìí sọ o, bó ṣe ń sọ ti orílẹ̀-èdè Nàìjíríà tí a wà yìí, bó ṣe ń sọ ti dí wó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni máa yìí sọ. Máa fẹ́ kí gbogbo àjọ jókòó máa fẹ́ kí gbogbo àjọ jókòó kájọ wò gbogbo ọmọ Ìjẹ̀bú dà ẹ pera yín jọ ẹ lọ pera yín wá ibikíbi tó bá wùn kẹ́ wà ẹ lọ pera yín wá kẹ́ wá gbọ́n tí alàgbà yìí sọ bóyá irọ́ ló pa ọ because wọ́n sọ pé tọmọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá wọ́n sì sọ pé àrọ́bá kẹ̀sì ni bàbá ìtàn o. Alákùnrin yìí bó ṣe ń sọ ó sọ pé òun náà bá nínú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ni ò torí pé látòrí bàbá wa Síkírù Àwùjalẹ̀ àná àti bàbá wa kí ló ń porúkọ wọn ná Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti orí wọn lóye Àwùjalẹ̀ yìí ti wọ́ wá. Kí ni arákùnrin yìí sọ? Ẹ jẹ́ ká jọ lọ wò ó ní kíákíá ní kòpẹ́kòpẹ́ ó yá ẹ jókòó kí a jọ wò ó. Mo sì ń béèrè lọ́wọ́ kábíyèsí kan lánàá wáì ṣe bí a mọ̀ yí pé èèyàn ọba bí olúwo ṣe ń ṣe tiẹ̀ tí ojú ṣe gán ọkùnrin ẹ̀ tó ó gbà mí lẹ́nu tó mo ti sọ̀rọ̀ sí rí ó sọ̀rọ̀ kan jọ kan ó ní àwa ni ọba àwa ni ìjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti ń ṣèjọba kí àwọn olóṣèlú tó dé. Lára nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe nìyẹn tó kù díẹ̀ káàtó ó jẹ́ kí èmi gan fúnra máa mọ̀ yín pé èèyàn ò ní da títí láyé yìí kó má kù síbi kankan. Nǹkan tó ṣẹlẹ̀ ń jẹ̀bú rẹ̀ náà mo ṣe tún gbọ́ ni pé bàbá Awólọ́wọ̀ lọ́wọ́ nú ẹ̀. Kí ló ṣẹlẹ̀ ń jẹ̀bú? Ẹ ṣeun nígbà tí wọ́n sọ wípé wọ́n dá Ifá ńjọ́ náà lọ́hùn kì
kì í ṣe Síkírù gangan ní Fámú bẹ́ẹ̀ ni ìtọ́kọ̀ kì í ṣe Àwùjalẹ̀ gangan kì í ṣe ọba Síkírù gangan ní Fámú ẹ̀gbọ́n bàbá ẹ̀ ní Fámú bàbá ni bàbá yẹn bẹ́ẹ̀ ni bàbá ni bàbá yẹn òun ní Fámú nígbà tí Fámú ṣe mọ̀ pé láyé ìgbà yẹn 60 kó má tiẹ̀ ní aṣọ wọ́n máa jù síbẹ̀ ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá máa rí àrà láti ọwọ́ Ọlọ́run ọba Olódùmarè wọ́n ní bàbá Ọlọ́run wọ́n wá sọ fún bàbá Ọlọ́run pé àti bá débì kan ẹni tí Fámú ó máa lọ́wọ́ gbogbo wọ́n ní bàbá Ọlọ́run wá sọ wípé ṣé ó kàwé wọ́n wá sọ fún bàbá Ọlọ́run pé kò kàwé ẹ sì máa lọ mú ẹni tí ò kàwé ẹni tó kàwé ní kẹ lọ mú wọ́n bá sọ̀rọ̀ bàbá yẹn ní ìmọ̀ bàbá náà rí o torí wọn ò tí ì bí wa náà ń gbà yẹn náà wọ́n ní bàbá yẹn wá pé bàbá Síkírù Àwùjalẹ̀ wípé ó ní kí Síkírù máa bọ̀ nílé nígbà tó ní pé kìíní yẹn fẹ́ kúrò nídìílé àwọn ẹ̀wọ̀n nǹkan tí bàbá Ọlọ́run ṣe orí social media ni bàbá yẹn tó wá sọ̀rọ̀ bàbá yẹn dárúkọ ara ẹ̀ tó sọ ìtàn yìí ó sọ ibi tó ń gbé Ìjẹ̀bú Òde gan pé ẹni tó bá ní kò rí bẹ́ẹ̀ kó wá bá wọn bọ́n ṣe lọ ránṣẹ́ pé Síkírù nìyẹn láti ilé òyìnbó kó máa bọ̀ nílé mo wá àgọ́ bàbá yẹn pé kí n béèrè pé ṣé nígbà tí Àwùjalẹ̀ délé ìjọ ń dáfáwò because nígbà yẹn a mọ̀ yín pé tí wọ́n bá ti dáfáwò jíbi tó bá ti kọ́ ṣe náà máa ń ṣe wọn ò dẹ̀ kí n kábàámọ̀ kì í ṣe èsì owó dẹ̀ ló ń pè ní fáǹsìn bàbá yẹn wá parí ọ̀rọ̀ yẹn síbì kan ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gba oore olóore fún ẹlòmíì ó ní ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ó ní ẹ̀rí pé ńgbà yẹn náà Awólọ́wọ̀ gbégbá pẹ́sidẹ́ǹtì ó ní wọ́n tẹ̀ gba orí títí ẹ̀ lọ́wọ́ ẹ̀ àyà mi já gbì ó ní kò débẹ̀ ó ní ìjọ yẹn ó ní nǹkan tó ń pè ní ìsọ̀ yìí sì wà láyé ó ní tó bá ní ìgbésí ni bàbá Ọlọ́run pàṣẹ pé ó kéré ṣé kò kàwé ẹ jẹ́ kó sáré lọ ṣe oṣù kan àbí oṣù méjì ní skul káwọn wá kó ìsọ̀ yìí bo bàbá yẹn ó ní àtàwọn máa fi lóṣù méjì ó ní bàbá yẹn bẹ̀rẹ̀ ní sọ ìlú ọ̀pẹ rẹ̀ ó ní wọ́n tún gba tíṣà fún ó ní ìgbọ̀n wọn kọ̀ndẹ́mù bàbá yẹn wọ́n gbá orí ẹ̀ wọ́n gbé fẹ́lẹ́ lẹ́ni ẹ̀ wá wo ibi tọ́rọ̀ yẹn gbẹ̀yìn sí bẹ́ẹ̀ kì í sí ibi tá a lè lọ. ṣùgbọ́n kájú dúpẹ́ lọ́wọ́ Síkírù náà torí ó ṣe nǹkan tí mo sọ gbáà lè rí àwọn bàbá yẹn ara tí bàbá Síkírù dá Àwùjalẹ̀ tó dá láyé Abacha àti Díyà èmi ò rí ọba tó lè ṣerú ẹ wu ara tó dáńgbà yẹn òun ní òde kan pa Díyà Mustapha gan gbé fún ó sọ fún Díyà ó ní ìwọ̀nba tó wà lára ẹ pé òjijì kan pa ẹ́ dànù nígbà tó lọ wò ó dẹ̀ ń sọ fún Abacha yìí pé igbá ni wọ́n ń pa o ẹnìkan kì í pa o ẹni tó bá ní kọ́ mọ òun kó ń tọ̀ máa ṣáájú ẹ̀kú wọn ló dẹ̀ dìde ó lọ sí ibi tí wọ́n ti Díyà mọ́ bá ṣe gbọ́ wọ́n ní ó sọ̀rọ̀ sí Díyà dẹ̀ ń wa okun ẹ̀mí ó dẹ̀ ń wa ẹ̀gún ó sọ̀rọ̀ sí pé ó kọ́ ilé ó kọ́ sẹ́gbẹ̀ẹ́ títì àmùgbà tó ń wọlé àmùgbà tó ń jáde ẹ̀mẹ́ta ni Díyà ló escape bomb torí mo tún ní àbúrò ẹ̀ tó wà lọ́dọ̀ wa lọ́hùn tí mo mọ̀ wọ́n dáadáa tàjọ máa ń sọ̀rọ̀ àkọ́kọ́ àbúrò ẹ̀ ní àwọn jẹjẹun tán ni òun ti lọ sí òun ti lọ ọ́fíìsì gbúrú tó bọ́lẹ̀ báyìí mọ́tò tí wọ́n jẹ bọ́ǹbù sí ló wà láàrin méjì Díyà dẹ̀ kọjá lára ẹ̀ ó lọ wọ ẹ̀ tó wà níwájú tó máa start yẹn báyìí bọ́ǹbù dáhùn ni ìkejì tí mo rántí wọ́n ló wá sẹ́kọ̀ọ́ wọ́n wá ṣe meeting plane tó yẹ kó wọ̀ bó ṣe wọnú terminal báyìí ìṣe ni iṣẹ́ àwọn bàbá wa dáhùn lára ẹ̀ ló bá di pé kò lè wọnú plane wọn láti lọ toilet so tí toilet lọ toilet ló bá pàṣẹ fún wọn ló bá ní kí plane máa lọ plane ò tí ì di Agége tí plane ti blow bàbá Àwùjalẹ̀ wá fi gbogbo yẹn sọ̀rọ̀ sí ó wá padà dé wọn ní bó ṣe ń bọ̀ garagara kò sí sùúrù àwọn ọba yẹn mọ́sìn Katsina-tí bó ṣe ń bọ̀ garagara báyìí níbi tí táwọn bàbá tó ti ń dáhùn bó ṣe ń bọ̀ garagara wọ́n ti lọ gbé àpò ṣaka wọ́n ti gbé sí ẹ̀gbẹ́ ibi tó máa jókòó sí wọ́n ní ẹsẹ̀ tó mú wọlé báyìí gbàm báyìí lákọ̀ọ́kọ́ ló bá kọjú sí Abacha owó wọn ta Díyà bíi wọ́n wá gba Díyà lọ́wọ́ ẹ̀ ni bí èèyàn bá ní kọ́ mọ òun kó tó máa ṣáájú ẹ̀kú wọ́n Mustapha èmi ló lọ gbówó fún mi wá ta Díyà bíi ẹ gbówó yín o kò wọlé mọ́ ẹsẹ̀ kan ló mú wọlé ó mú ẹsẹ̀ rẹ̀ padà bàbá yẹn lè yí sí padà ibi tó gbà lọ sí airport nìyẹn wọ́n ní gbọ́dọ̀ ṣe díjẹ bóde wọ́n wá ní gbogbo nǹkan ìbílẹ̀ tó bá ní pátápátá kan gbé jáde láti ọkùn wọn wá lójúdù gbólú gbogbo ọlámọ agbára tọ́lọ́run fún wọn bẹ̀ wọ́n dá ara gbogbo ọlá ní nǹkan tó ṣe pẹ̀lú Abacha àìmọ̀ nǹkan tó bá wà náà tó ṣe o ìgbè tó ṣe tó jẹ́ ẹ̀mí lójú for him láti máa kojú Abacha ta ló lè ojú ẹ̀ nígbà yẹn ta ló fẹ́ gbójú níwọ̀n ẹ̀kùn
nìyẹn tí bàbá láàfin ìkan àfẹnubí lèmi o ní àwọn ọmọ yìí tí n bá pe bàbá nígbà tó bá wà láti bá pè wọ́n tí bàbá wà láàrin èrò bàbá gbé aago mi á gbé fún wa ní ẹ̀sọ́ fún yín ń pè padà níbi tí Ọlọ́run mú closeness yẹn dé láàrin máa ti wọn bàbá fẹ́ travel Àjùmọ̀bí wá sọ fún bàbá ipe kò lè lọ òun láti wá gbàṣẹ àyà wa kó Àjùmọ̀bí ó rán mínísítà kò rán wá ṣé àmà ló gọọmẹntì mínísítà ìyẹn náà àyà wa kò yẹn náà wá sọ fún bàbá bẹ̀rẹ̀ ní sáà tó máa ń fún àwọn tó máa ń wà nínú ààfin bẹ̀ bí ẹ ṣe ń jáde báyìí àna pàǹtura wọ́n nà bàbá yìí wá ń sọ fún Àjùmọ̀bí náà pé ìgbà tóun ti ń ṣe iṣẹ́ ìwọ sì wà ní secondary school tóun ti ń gun Volkswagen tóun ti ń gbowó oṣù òun wá fẹ́ travel òun wá sọ pé kó má travel Àjùmọ̀bí padà wá sínú ààfin náà ó wá bẹ̀ bàbá ọba kan sì sọ̀rọ̀ bàbá náà lánàá bàtà mo dárò ẹ̀ lẹ̀ tọ́ni èèyàn kan yájú sí ẹ̀rọ tí ọ̀rọ̀ tí bàbá ẹ̀ sọ fún Bọ̀dé George lórí kíní wí máa gbó bá wọn ní bàbá sọ lórí ẹ̀fẹ́ èèyàn kan kó tó ti kú wọn ló ń yàgbẹ́ ni àlànà náà ọba kan sì ń sọ bẹ́ẹ̀ fún wọn wá gbé ọba yẹn sọ́dọ̀ bàbá láàfin kí bàbá láàfin tó forí jì ọba tó àwọn ọba òlú tó wá nílò àṣẹ báyẹn lẹ́nu kẹmọ̀ pé mo mọ nǹkan tí mò ń sọ o ò ní déwájú Síjú Adé kò sọ pé wọ gómìnà ìbẹ̀rù ni kì í dé kó tọ́ bójú ni ìbẹ̀rù yẹn wà bẹ́ẹ̀ ṣé wàá rí nǹkan tó yẹn fi ń dùn mí pé tó bá yẹ pé àwọn bàbá mẹ́ẹ̀ẹ́ta yìí sì wà ń bẹ̀ ni ẹ̀sìn èrè tó pẹ́ ní ọmọ Ìjẹ̀bú-Òde yẹn tó ń pẹ́ ní ọba Dálàsì mo mọ̀ pé kò ní ó ti ń ṣe torí mo bí mo mọ̀ pé bàbá Àwùjalẹ̀ ọmọ nǹkan tó ń ṣe ó wá dá mi lóhùn jọ́nà lóhùn olórúkọ tó bá ń wẹni là ń jẹ́ lẹ́yìn odi mo ní tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé orúkọ tó bá wẹni là ń jẹ́ lẹ́yìn odi yíyan ìṣe kókó máa dé adé mo ní gbogbo cultural tó ń promote our culture tó ń promote ó ti pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn ó ti bàjẹ́ mo ní dẹ̀ pé ìjọ tí bàbá Àwùjalẹ̀ bá gbọ́ kó má yẹ pé ìjọ yẹn ló máa wọ Ìjẹ̀bú-Òde gbẹ̀ torí pé òṣèmọ̀wé mo sì ń lọ sọ́dọ̀ wọn wọ́n ṣe irú ẹ̀ ní Maryland tí mo ti wá ní Amẹ́ríkà bàbá kan lọ́hùn wọ́n ṣe dídí sí ní bàbá yẹn gbé Oǹdó ni òun náà bẹ̀rẹ̀ sí fáwọn ẹ̀jọ́ yẹn ló bá lóun fẹ́ di ọba lọ́hùn ní Washington DC ló bá gbé sí bàbá òṣèmọ̀wé létí báwo ló ń ṣe lè rí wọ́n ní bàbá pátí tá à ń lọ lọ́la ó ń bọ̀ ń bẹ̀ wọ́n ní bàbá ní bó bá ṣe ń wọlé ẹ̀mọ́tò ìdókòó ẹ̀dẹ̀mọ́ àwọn ọmọ Yorùbá àmọ́ mo ti máa ń ṣe kí ló máa ṣe ń bọ̀ ló tó gbúrú wọn bàbá ó ti dé ẹ̀yà máa ń bọ̀ wọn lò náà bá lọ gbúrúgbúrú ló déwájú Òṣùmàrè lónìí tán bàbá òjò dìde bàbá ó béèrè ìdílé ìyá ẹ̀ lóńdó ó béèrè ìdílé bàbá ẹ̀ ó wá béèrè orúkọ ẹ̀ ó wá ní mo gbọ́ pé ó fẹ́ fi ra ìjọba tó bá ti ṣe má wàá sóńdó náà ní kàn bẹ́ẹ̀ bu ìyẹ̀pẹ̀ Oǹdó kàn bù ránṣẹ́ tó bá wá sóńdó nǹkan tó jí ẹ̀ bá dẹ̀ rí àwọn ọba nìyẹn táwọn ọba kan parọ́ pé Ọ̀tẹ̀jọ́ ló rán wọn wá ṣe mọ̀ pé bàbá tí mo sọ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo kábíyèsí yàn ó di sọ́fẹ̀ ni wọ́n nígbà tó ti ń pè wọ́n. ìwọ wá ní kí àwọn ọba wa kan wá dákẹ́ ọba kan ní Ṣàgámù nígbà tí torí mo bá Alápòmù sọ̀rọ̀ Alápòmù pé ọba yẹn ó ní ọba yẹn wá sọ yìí pé táwọn ọba kára mọ́rọ̀ yìí táwọn ọba lọ sílé òyìnbó ṣé àwọn máa jà fúnpì lójúmọ́ bí mo ṣe gbọ́ ẹ̀ báyìí mo ní Alápòmù mo ní ẹlẹ́pẹ̀ ó náà kí ẹ̀ ó lọ́lẹ́pẹ̀ láti mo ló náà kí ẹ̀ mo ní àwọn tó jẹ́ pé omi inú wọn ó ti jẹ bọ́dọ̀ ilé ti dàrú omi ò ní wọn kò wá gbọ́ lọ́wọ́ yín áyídàn yìí mo ní ó ráìtì kò sí nǹkan tó ń bá bọ̀ yìí tí ẹ̀ bá tìjọba bẹ́ẹ̀ ṣe máa stop ẹ̀ tẹ́ bá wá síbi ẹ̀ ń jẹun lójúmọ́ wọn máa ní kí ni ṣùgbọ́n àwọn náà lọ́ba àwọn náà dẹ̀ lọ́ba ń bí èyí tó wà ní France kan náà ṣé àwọn nìkan wà mẹ́tọ́ yìí ń gbé lọ́ba Alápòmù tí mo sọ ọlọ́run ló yẹ bàbá yẹn ọba rókè ẹ̀yìn. kí ló ṣẹlẹ̀ ní France? ṣe rí nǹkan tí wọ́n dẹ́wò pẹ̀lú yẹn èèyàn lè ṣe lamẹ́ríkà o mo rò pé ẹni yẹn ti ń sọ bó ṣe wọlé lẹ́sẹ̀ tó kún bẹ́ẹ̀ àwọn méjì báwọn méjì yẹn ṣe wọlé tẹ̀lé nìyẹn ilẹ̀kẹ̀ tó kó sọ́rùn wọ́n gbọ́ ilẹ̀kẹ̀ yẹn wọ́n fi nà án adé tó dé sórí wọ́n gbà lórí wọ́n fi nà án lórí erùkẹ̀ rẹ̀ gbogbo tó mọ̀lẹ́ wọ́n fi erùkẹ̀ rẹ̀ nà án wọ́n tún mú ọ̀pá yẹn wọ́n fi nà án táwọn bá tún díẹ̀ tó bá tún ṣe bẹ́ẹ̀ pé èyí táwọn ṣe fún ẹ̀yìn kékeré ni nígbà tí wọ́n wá lọ wọ́n wá sọ fún ọ̀rẹ́ mi àlùmọ́rí mo ní ààrẹ wọ́n ní ìkọ́tà pípé náwó yìí wọn ò bí wọ́n dáká ṣe bẹ́ẹ̀ ní o tó bá ṣe lamẹ́ríkà wà báyìí mi tí ò fẹ́ o tó bá lọ pẹ̀sítáàdì pẹ́rẹ́
tọ́ntọ́ wọn bá lọ sẹ́wọ̀n díẹ̀ ló máa kó ìdílé ti ní pé kí wọn ní wọn kó sọ̀rọ̀ sí wọn àwọn ilé ètò láyà ní France wọn yìí o àbí òfin òdì wọn lọ́hùn ni torí pé ibi táwa ń gbé yẹn òun ò lè bọ́ sókè kó lu yàn tó bá lù tó bá prestige pẹ́rẹ́ yà ń bí trouble tó bá parọ́ pé òòlù tó bá di ṣe fingerprint wọ́n máa rí nǹkan tó ń wá àfikọ́wọ́ ẹ̀ má kàn lára yẹn lèmi ṣe máa ń pè wọ́n lájẹ́ so bẹ̀rẹ̀ sí ẹ̀dín náà bàbá yẹn ò stop o mo wá rí ní yíyà kan ó wá sílé ó múra bọ́ ọba mo wá pè sí sàmì ó lọ sọ́dọ̀ brọ́dà wa kò tó ń pè ní Efele mo wá ní wáì tí Efele fi gbà láàyè Efele kan náà mo rí lórí Facebook báyìí ni kan lè ya fọ́tò wọn bọ́ bá ní ó tẹ̀lé jáde tó tún wọ́n lùkà ìdókò gbogbo ẹ̀ tó wọ́n tẹ̀lé ya fọ́tò tó bá yẹ pé mi ń jẹ́ kó wá sọ́dọ̀ mi níbo ló ti wá France ọba bonia why are we encourage this ibi tí mò ń lọ nìyẹn à ń bá nǹkan jẹ́ ni láyé àwọn bàbá wa wọn ò mo sọ fún alápòmù mo sọ fún àkámọ́ mo tún sọ fún ọba kan náà mo ní gbogbo ọkọ táwọn pípìn yìí ń dánwò láyé àwọn bàbá wọn ò bí wọn dá tí àwọn bàbá tó máa wo ń tọ̀ ní ma ní olóògbúrú ni wọ́n á lè ṣẹ́jú pẹ́rẹ́ tí ẹ bá ẹ fún mi ní wọ́n sọ̀rọ̀ kí n ṣàlàyé nǹkan tí ọ̀dọ̀ rẹ̀ bá gbọ́ kí ni kó má bínú nígbà tí mo wà ní primary school àwa ní janitor school táwa ti ṣe tán àgbé bọ́ọ̀lù àmà basket bá ṣe máa ń ṣe bàbá ìwà mú ọmọ ẹ̀ ó mú ọ̀rẹ́ wa tó wá mú tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ọ̀rẹ́ wa kan wá bẹ̀rẹ̀ sí bú bàbá yẹn wá wojú ẹ̀ báyìí the next ìṣẹ́ láàrin kò bí alẹ́ ju 3 seconds akọ̀rin pé ọ̀rẹ́ wa lè sọ̀rọ̀ mọ́ ni adẹ̀ ń porúkọ ẹ̀ lágbájá kò lè sọ̀rọ̀ mọ́ bá ṣe sábẹ́ sí ti gbogbo ilẹ̀kùn tó kù nìyẹn ìyá ẹ̀rẹ̀ rí ọtí ló ń tà bá ṣe kì mọ́lẹ̀ nìyẹn àgbé bọ́ọ̀lù wa ẹ̀mọ̀ ọmọ primary school bá ṣe délé màmá èmi mo gbé jù láàrin wọn màmá kí ìṣẹ̀lẹ̀ kí ìdè kí mi ṣe rẹ́ kí ló ń ṣe wá sunkún mi yóò lè sọ̀rọ̀ mọ́ ẹ fara balẹ̀ o àwọn ọba yẹn ẹ fara balẹ̀ ẹ súnmọ́ wa àbá súnmọ́ wọn wọ́n wá bẹ̀ sí pé ọlọ́gbẹ́ni wọ́n ní pé kò lè sọ̀rọ̀ mọ́ àwọn bàbá yẹn bá mú ọtí tó ń mu wọ́n de wọ́n á bọ́ sẹ́ wọ́n ti ọtí yẹn sẹ́gbẹ̀ẹ́ ìyá ti bẹ̀ sí yí láti bẹ̀ ẹ sùúrù ń bọ̀ lẹ́wà àní ẹ̀wà ní skul kí lẹ̀ ń ṣe à ń gba bọ́ọ̀lù à ń gbá lẹ́yìn ibi gbẹgbẹ́ ń gba bọ́ọ̀lù yẹn ilé ìwà bá wọn níbẹ̀ ẹ máa wọn báyìí wọ́n ní ibi tá ti ń gba bọ́ọ̀lù ta ló wá bá wọn bẹ̀ èmi bá lọ wọ́n sókè bàbá kan ìwà bá ní níbẹ̀ kó mú mo ń gbóngbé ilé ẹ̀jẹ̀ sílé bá mi ilé òdùnnú sílé bàbá mi ó mú náà wà ní ìwé yẹn kí ọ̀gbẹ́ni yẹn mi fẹ́ máa dárúkọ ẹ̀ kó ń ṣe èmi máa dáhùn tó mú ẹ̀rín kó fún bàbá yẹn sí ẹ̀yẹ yéṣu kàn mí fara balẹ̀ wọ́n ìbílẹ̀ bá rẹ̀ òǹgbò ní ìbílẹ̀ bá mọ̀ òǹgbò ní taba ó yá níṣó ó di rẹ láti ẹ̀pẹ̀ across wọ́n débẹ̀ nígbà tó ń délé yẹn ẹ̀rọ dúró ta o káwá dúró síta ẹ̀mùkú ọmọdé àmàṣàbẹ̀bẹ̀ níbẹ̀ àwọn bíi mẹ́ta lẹ́bàá lọ yọjú ojú wíńdò àwọn bàbá yẹn kànlẹ̀kùn bó ṣe máa ń kàn bàbá yẹn dáhùn lóhùn nígbà tó ń wọlé ká máa dúpẹ́ fọlọ́ tó bá gbọ́ ọ̀tún máa sọ tí etí ọ̀tá wa máa di bá ṣe máa lọ máa gbọ́ nǹkan tó ń sọ nìyẹn èkíní ju òun fún bàbá yẹn ó sọ̀rọ̀ ilẹ̀ fún bàbá yẹn dáhùn èkejì mú tiẹ̀ fún gbàgà bàbá yẹn dáhùn bàbá tó kọ́kọ́ dùn fún yẹn wá fún ní kẹta gbàgà bàbá yẹn wá dáhùn bàbá yẹn wá ní ẹ máa kọ́ ọmọ wọn kí n ṣe ń kó fún lóhùn rí mi kó fún mi ń ṣe èyẹ kí ṣe kí màá kọ́ ọmọ wọn ìyá ẹ máa bí ẹmọ ó kàn ń wọ́ọ̀rù nílẹ̀ ní tó kàn ń sunkún àwọn yẹ sunkún àti sọ́ọ̀mù kó dídé kó òun ṣe má ké mọ́ àti dídé àmọ́ gbóyún ọdún ọ̀rọ̀ lọ́rọ̀ kan ṣá wọ́n sọ lọ sọ́bọ̀jà máa mú lọ ilé kó lálá epo kọ́ máa mú ilé kó lọ lá epo bàbá yẹn wá dáhùn pé ó tún wá ju òun fún bàbá yẹn géè pé kò lọ lá epo ìbí tí máa ti láre ojú ní làwọn ti ń yọjú bàbá yẹn ṣe wá dìde ó wá lọ ṣègùn tó yẹ kó ṣe. ẹ káàbọ̀ padà láti ibi tí a ti lọ wo fídíò yìí ṣẹ́gbọ́n ohun tí ọba yìí wí ṣàgbọ́n ohun tí ọba yìí sọ now ẹ wá sọ fún mi sí wípé dáàdì wa kí wọ́n the ultimate fún wọn ní right láti bọ́ sí ìta so which means even nílẹ̀ Ìjẹ̀bú ó ti pẹ́ táwọn kan báyìí náà ti máa ń ṣẹlẹ̀ tó sì máa ń wó wá bó tilẹ̀ jẹ́ pé ìdílé dáàdì wa Síkírù lóye kàn àmọ́ instead kí wọ́n fi ẹ̀gbọ́n wọn sí wọ́n fi dáàdì wa Síkírù sí ibẹ̀ kábíyèsí Ọlọ́run
so kò tẹ̀ wá sí òótọ́ mọ́, kò tẹ̀ wá sí òdodo mọ́. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí arákùnrin tí ọba yìí sọ tó jẹ́ pé lóòótọ́ àti lódodo ni, ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa ìtàn yìí máa fẹ́ kẹ́ ẹ jáde wá kẹ́ ẹ sọ̀rọ̀, máa fẹ́ kẹ́ ẹ comment. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo tẹ́ ẹ bá mọ̀ nípa ọ̀rọ̀ tí ọba yìí sọ, máa fẹ́ kí gbogbo wa ka comment. Mo fẹ́ ka àwọn comment kan, mo fẹ́ àsọmọdé ara mi, mo fẹ́ ka àwọn comment kan pé so ní ìlú mi àwọn nǹkan báyìí ti máa ń ṣẹlẹ̀ torí pé ọmọ Ìjẹ̀bú rémi wà. Kábíyèsí Elédùmarè. Well, fídíò tèmi ní tí mo wá fi ń leléyìí o, ká jọ fojú sùnùkùn wò. Báyìí pé ìgbà àkọ́kọ́ yín rèé lẹ́ẹ̀kan sí, ẹ má bínú. Tẹ́ ẹ máa wo ìkànnì yìí, mo bẹ̀ yín, mọ́mì mi, ẹ̀yin dádì mi, ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sí, ẹ like fídíò yìí. Kò ní ná wa ní nǹkan kan, ẹ kàn bá wa bọ̀wọ̀ lù pé mo like fídíò yìí o, mo ti subscribe fún ẹ o. Ẹ láǹfààní láti máa wo àwọn ètò yìí bó bá ṣe ń jáde nítorí pé ní kò pẹ́ kò pẹ́ á ti lọ máa bá àwọn àlejò kọ̀ọ̀kan tá a máa fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn lágbára Ọlọ́run. Ẹ sì rí yàtọ̀ bó ti jẹ́ pé àwọn kan pè mí pé Olúwa ṣẹ́gun fún mi, máa tẹ ẹ̀dẹ̀ rí ẹ mọ́ ibo ló wà. Mo sọ fún wọn kán má bínú wípé ilé ìwé ni mo lọ nígbà náà lọ́hùn, àmọ́ ní báyìí ńkọ́ o, mo ti dé padà. Ẹ jọ̀ọ́ bá mi subscribe sí, ẹ tago tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn táwọn olóyìnbó máa pè ní notification bell, ẹ bá mi tẹ̀ ẹ́, sì tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun, option lí àti lí táwọn olóyìnbó máa pè ní option all, nǹkan bá mi tẹ̀, bá ṣe tẹ̀ tán ìyọ̀ǹda rẹ̀ like fídíò yìí. So fídíò tí mo ní kébì mú wá leléyìí o, lágbára Ọlọ́run yóò dáa fún wa, kò ní yẹlẹ̀ lágbára Ọlọ́run. Bó bá ṣe jẹ́ a máa fi tó yín létí, ibi tí ipò Nàìjíríà dé dúró a máa fi gbogbo ẹ̀ tó yín létí. Ó dìgbà kan náà ná. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn ṣì ní orúkọ mi.